tiẹ̀ mo sọ kí n kan fún yín lẹ́ẹ̀kan mo ní nípa ọ̀rọ̀ portable aṣọ nǹkan kan ó dáa mo ti ẹ̀ ń gbọ́ náà ẹ gbọ́ ilé ẹ jẹ́ kí n gbọ́ ẹ gbọ́ ilé náà ẹ gbọ́. ẹ̀yin náà ẹ má lajú lẹ̀ ẹ má la ẹnu lẹ̀ kí tàlùbọ̀ kó má lọ kó wọ̀ òkè tó bá rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ó ti dìjà ó ti dogun ó bá dogun kó dogun tó bá jẹ̀dá nífẹ̀ẹ́ ara wa ká máa fẹ́ra wa lọ wá láìkí wa mọ́ àwa náà nífẹ̀ẹ́ yín mọ́ òkè ó yá tó bá jẹ́ pé kémi ògo kó má wá sí Ìbàdàn mọ́ ó yá gbogbo ọmọ Ìbàdàn náà Ìbàdàn must go ṣáàrùn ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ kó owó ẹrù yín kó lẹ́kọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ Ìbàdàn must go lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé kí ògo náà kó má wá sí Ìbàdàn ẹ̀yin ọmọ Ìbàdàn náà ẹ must go Ìbàdàn must go ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin fáǹsì mi ẹ má lajú lẹ̀ ọ́ kí kálùbọ̀ má lọ kó wọ̀ èṣù níyàwá ẹ̀yin náà ẹ má yà lọ bẹ́ṣù mo gbé yín débẹ̀ ni áńgẹ́lì mo gbé yín débẹ̀ o gbọ́dọ̀ lóyà èṣù kò lóyà sọ́lọ́ lọ́lọ́ ń ṣe ní kó máa bọ̀ ńlẹ̀ Ìbàdàn ń ṣe London mo ní gbé yín débẹ̀ ni mo ti kọ́ tẹ́lẹ̀ ẹ fi wèrè sílẹ̀ ó mọ ibi tó ń lọ bọ̀mọdé ọmọ kí lọ́mọ ọlọ́mọ ń ṣe ẹ fi lẹ̀ ẹjọ́ máa lò bọ́ ẹ. ibi tí mo wá ń lọ leléyìí ẹ̀yin fáǹsì mi ẹ̀yin ẹ dákun ṣé rí fans gangan ló ní ni àbí àwa àyín tẹ̀ ń wò ó àbí àwa tá à ń wò ó là ń fún liver. ṣé gbogbo ẹni tí ń wo Portable ló láìkí ẹ̀ bí? ọmọ bí sọ kinní kan lẹ́ẹ̀kan ṣé ẹ mọ̀ pé bí àwọn kan bá ń bẹ láàrin ìgboro àbí bóyá wọ́n ṣe nǹkan kan tí ò dùn mọ́ èèyàn nú ẹ̀ rí i pé àwọn èèyàn ó péjọ bẹ̀ àwọn èèyàn ó péjọ wọn mọ wò wọ́n òun mo fi ní pé kinní kan dùn wò ṣùgbọ́n kò wù wá ká bí lọ́mọ àbí ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí èmi kàn wò ni bóyá ká kúkú dákẹ́ ká kẹ́nikẹ́ni ká tiẹ̀ mú sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ torí pé ó dàbí ẹni pé inú ẹ̀ á máa dùn pé kó sáà ti tan fóònù kó sáà ti sọ̀rọ̀ kan pé ohun tó ń bá sọ ní ìsìn wọn ò tún mọ́ sọ káàkiri bóyá tá a bá kú lúkèwé náà kà fún pé ẹ ṣáàjì á fi ilẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ gangan ló tún fún ní strength àbí bó lẹ ṣe rò náà ẹ̀yin èèyàn mi. Hello. Hello yàtọ̀ ẹ kú ètò. mo ń gbọ́ yín. orúkọ tèmi ni adéwùmí kàtúmọ̀ adékàt láti new garage. Yes sir. no kì í ṣe pé Portable táwọn èèyàn fi ń wò ni pé ká tún gbọ́n tó sọ kì í ṣe pé àbí fáǹsì ẹ̀ ló pọ̀ tó bẹ́ẹ̀. ó ti kó yín papọ̀ báyìí ó ti kó yín papọ̀ báyìí fáǹsì náà ní ń pè fáǹsì ni. ẹ gbọ́ mi. ìfẹ́ àwọn èèyàn fi ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. ó dá bàbá. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ẹ máa ń lọ sórí Facebook mi mo láwọn àlejò méjì kan bẹ̀ ní ìsìn ẹ bá mi lọ kọ́mẹ̀ntì síbẹ̀ ǹjẹ́ ẹ dá ojú wọn mọ̀ bí. hello. hello gbóyàtọ̀ bàbá. yes bàbá mi. ẹ kú ètò. ètò nìyẹn. yà rẹ ní samson ẹ ti yẹ mo ti ṣàṣà ní sọ̀rọ̀ láti kọ́ ọ̀la. mo ń gbọ́ yín. ẹ̀rọ ọmọ yẹn ẹ̀yin náà ti sọ níbi kéèyàn lùkìyè lọ́rọ̀ rẹ̀ ó ti ní ṣinṣin lórí. ẹ ṣeun. gbẹgẹ ẹ ṣeun. ọmọ tí ò mọ tí ò bìkítà fún nǹkan kan kókò lanu kókò sọ pa tí ọmọ ilẹ̀ máa rí tiẹ̀ rò ẹrù kan ó bá lùkù ẹ̀. ẹ ṣe bàbá. ẹ lọ sórí Facebook mi mo láwọn àlejò ńlá méjì kan bẹ̀ ẹ lọ wojú wọn ǹjẹ́ ẹ dá wọn mọ̀ ṣé ẹ mọ̀ wọ́n bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n comment section ẹ lọ kọrúkọ wọn bẹ̀ hello. Hello daddy. Yes ma. Orúkọ mi ni Olúrẹ̀mí Adérẹ̀mí láti Ilé-Ifẹ̀. Yes ma. Ṣé ẹ rí bọ́ọ̀ yẹn? Kínní kan dùn owó lọ́jà kò ṣe dé. Kéèyàn kan bó ṣì tiẹ̀ ni. Hello sir. Mo ń lò. Bó ṣì tiẹ̀ ń pé kò sọ nǹkan kan. Ipò gẹ́gẹ́ bí ẹ̀sọ́ àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀ náà lọ ọlọ́jà náà ń fún un ní pé bóyá kìíní. Ṣé ká kàn gbé tí nítorí ká má sọ nǹkan burúkú lórí àtẹ. Bẹ́ẹ̀ni. Ẹ kú iṣẹ́ sà. Ẹ ṣeun màámi. hello. ó yàtọ̀ bàbá. bàbá mi. ẹ wà sọ ẹ kú iṣẹ́ o. ẹ wá nù. ọlá ìtàn adéyẹmọ ni láti bòde. láti bòde mò ń gbọ́ yín. ẹ̀yin
ẹ̀yin náà ti sọ̀rọ̀ ọlọ́run jẹ́gẹ́ sọ tán. àmín. bóyá náà bá sọ kankan lórí tí wọ́n bá sọ nǹkan kan nípa ẹ̀ mọ́ ni ó sì máa mọ bóun ti tó. ẹ má wulẹ̀ sẹ́ ní ìsìn mọ́ ọlọ́run ìjọ bàjẹ́. àmín ọlọ́run. fún ìdí èyí ìmọ̀ràn ni o èmi kọ́ ni mo ra dátà fẹ́yìn èèyàn o ṣùgbọ́n ẹ dákun ẹ má jẹ́ á rìpláì ẹ̀ mọ́ ẹ jẹ́ á fi ilẹ̀ ohun tó bá sọ ẹ̀yin tẹ́ jẹ́ mọ́ Ìbàdàn tó bá ta yín lára ẹ kàn fi ilẹ̀ ẹ má jẹ́ á rìpláì ẹ̀ àbùrọ̀ máa rìpláì ẹ̀ làbùdọ̀ máa fún ní lífà ẹ fi ilẹ̀ ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ ẹ́ dákun ẹ wo ẹjẹ ń ṣe báyìí mo ní mo láwọn àlejò sílé agbára fún tòní ẹ dákun ẹ bá ń súnmọ́ ibi ẹ bá ń súnmọ́ máìkì díẹ̀ ẹ̀yin èèyàn mi pàápàá jùlọ ẹ̀yin èèyàn mi nílùú Ìbàdàn